ṣebí fàájì ni ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n ṣe, ṣebí fàájì lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba fowó tí wọ́n ṣe. Onírìṣà nìkan ni wọ́n ń ronú development kí báwo nìran Yorùbá ó ṣe máa tẹ̀síwájú. Unity tó wà láàrin bàbá wa Ọọ̀ni Ifẹ̀, bàbá wa Olúbàdàn àti gbogbo àwọn ọba tó kù, unity yẹn ló yield tí ó ṣẹlẹ̀ tẹ́ rí pẹ̀lú ẹni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa Olóyè Sunday Igboho, bàbá wa Ẹlẹ́wọ̀ Ẹ̀tù. Ìgbà tí wọ́n dórí àpèrè first visitation tí wọ́n ṣe sí ààrẹ l'Àbújá, àwọn náà wọ́n sàti lọ sọ́dọ̀ ààrẹ l'Àbújá, àbí ìjọ tó ń lọ gàwọn àti àwọn wọn náà jọ lọ, àwọn àtolórí náà jọ lọ. Ìgbà tó sì débẹ̀ wọ́n ṣe mítì pẹ̀lú ààrẹ. Kí ló dé tí wọn ò push ọ̀rọ̀ Olóyè Sunday Igboho sọ́dọ̀ ààrẹ nígbà tí wọ́n lọ jọ náà? Àìkọ́wọ̀ọ́rìn ejò oníṣekú pa wọ́n. Tí wọ́n bá jọ kọ́wọ̀ọ́rìn tí wọ́n jọ rìn, ẹni tí ò kojú wọn múra. Onírìṣà dúró gẹ́gẹ́ bí olórí aládé gbogbo tí wọ́n dúró, bàbá wa Olúbàdàn tí wọ́n dúró, Olúgbọ́n tí wọ́n dúró, ọba Èkó tí wọ́n dúró, Ọ̀wọ̀ Òbòkun tí wọ́n dúró, tí gbogbo ọba pátápátá ilẹ̀ Yorùbá tí wọ́n dúró, Táláàfin tí gbogbo wọn jọ dúró as one. Ẹ sọ fún mi ẹ tó fẹ́ ráyè break ìran Yorùbá, kò sí ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ nípa orí pa bàbá Onírìṣà Adéyẹyè ẹni ìtàn, kò síbi tẹ́ẹ̀dẹ̀ nípa orí pa wọ́n bẹ̀. Kì í ṣe gbogbo nǹkan tí bàbá wa Kábíyèsí Ọ̀jájá Onífẹ̀ tí wọ́n bá ń ṣe ìwé ẹ̀kọ́ lẹ́mọ̀ bá pàdé lórí social media. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí tó ní ṣe pẹ̀lú gbogbo ọmọ Yorùbá pátá tí ò ní gba tébù Ọọ̀ni Ifẹ̀ kọjá. Ìbà Olódùmarè, ìbà gbogbo àjọni lọmọ ṣùgbọ́n ọmọdé mo ṣùgbọ́n ọ̀gá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi ní àkókò yìí. Lórí ọ̀rọ̀ tí ó ń lọ tó ṣẹlẹ̀ lánàá nípa Olóyè Sunday Igboho tí Olódùmarè ní kí wọ́n gba freedom wọn láti ọwọ́ ààrẹ bàbá wa Tinubu. Mo ń wo àwọn comment kan lọ́dọ̀ àwọn post mi kan, mo ń wo àwọn write up kan náà tí àwọn kan sọ pé látọdún yìí tí bàbá wa Kábíyèsí Ọ̀jájá Onífẹ̀ tí wọ́n ti bẹ lórí àpèrè, mo rí nǹkan kan ṣe sí ìgbà tí Olúbàdàn wá dé, ọ̀rọ̀ Olúbàdàn ló wá ṣe meeting tó Olúbàdàn ní pẹ̀lú Ọọ̀ni pẹ̀lú ààrẹ ní Àbújá, olófà tán fi Olóyè Sunday Igboho lẹ̀. Ṣe rí kíní kan mo fẹ́ ká kọ́kọ́ mọ̀, kì í ṣe gbogbo nǹkan tí bàbá wa Kábíyèsí Ọ̀jájá Onífẹ̀ tí wọ́n bá ń ṣe ìwé ẹ̀kọ́ lẹ́mọ̀ bá pàdé lórí social media. Bàbá is not the kind of person tí ó máa pariwo kiri lórí social media ibi báyìí la ṣe, because he has nothing to tell anybody. Tí bàbá ní pé kí wọ́n ṣe tí wọ́n tẹ́ bá dẹ̀ ṣe, àwa tá a rí Olóyè Sunday Igboho fúnra wọn, àwọn gangan rí tí bàbá Kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá tí wọ́n ṣe. Nígbà tí bàbá wa Olúbàdàn tí wọ́n dé ọ̀dọ̀ bàbá wa ààrẹ láǹfààní, kó tó di pé ààrẹ láǹfààní láti sọ pé ok o, wọ́n yọ orúkọ Olóyè Sunday Igboho kúrò nínú wanted list tí wọ́n fi wọ́n sí. Wọ́n kọ́kọ́ put call through to bàbá wa Kábíyèsí Ọ̀jájá ẹ̀rọ pé bóyá ọba kan tí ó látàn ń sọ pé bóyá kinní kan. Olórí aládé gbogbo, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, take it or leave it. Nǹkan kan ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí láti national ni o, ìyẹn federal lọ́dọ̀ ọba bàbá wa Tinubu, àbí south west generally, àbí Nàìjíríà generally, kódà tó fi mọ́lẹ̀ Haúsá. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí tó ní ṣe pẹ̀lú gbogbo ọmọ Yorùbá pátá tí ò ní gba tébù Ọọ̀ni Ifẹ̀ kọjá. Kò sí nǹkan náà tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ò ní gba iwájú bàbá wa Kábíyèsí Ọ̀jájá kọjá, torí pé àwọn olórí aládé gbogbo, kò sí gọ́fúnà tí ó fẹ́ ṣe nǹkan kan tó ní ṣe pẹ̀lú gbogbo ìran Yorùbá. Tó bá ṣe pé Ọ̀yọ́ nìkan náà ti fẹ́ ṣe nǹkan, ó ṣeé ṣe kí Ṣèyí Mákindé ká má gba àṣẹ lọ́wọ́ Ọọ̀ni, ká má pè Ọọ̀ni, ká má pè wọ́n sáyé pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí, torí pé Ọ̀yọ́ nìkan ló ti fẹ́ ṣẹlẹ̀. Tó bá ṣe Èkìtì nìkan ni gọ́fúnà Èkìtì ó láṣẹ láti ṣe gbogbo tó bá fẹ́ ṣe ní ọ̀dọ̀ wọn lọ́hùn láì fi tó Ọọ̀ni létí, torí pé Èkìtì nìkan ló ti fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn ìlú káàkiri, bẹ́ẹ̀ l'Èkó. Àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú pé gbogbo ọmọ Yorùbá
kò lè kọjá, wọn ò lè ṣe, kò sí gómìnà tó lè ṣe ní stéètì ẹ̀ láì fi tó Ọọ̀ni létí. Wọn ó jọ deliberate lórí ẹ̀ nítorí wípé ìdàgbàsókè ìran Yorùbá ó wà lọ́wọ́ government àtọwọ́ àwọn aládé, àwọn ọba tó bá wá jẹ́ olórí gbogbo ọba pátápátá, tó jẹ́ olórí gbogbo ọba pátápátá, dandan ni kí àwọn fáìlì yẹn gba tébù wọn kọjá. So kò sí nǹkan tí bàbá wa Olúbàdàn tí wọ́n ṣe meeting pẹ̀lú ààrẹ, kò sí bó ṣe fẹ́ ṣe meeting, kò sí bó ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ release olóyè Sunday Igboho tí ò ní gba tébù bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà kọjá. Kátó ẹ̀ tó mọ̀ wá sọ pé bàbá wa Ọ̀nìrìṣà ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ tipẹ́. Wọ́n ti pe ààrẹ. Ìgbà tó olóyè Sunday Igboho gangan fún àwọn gan sọ̀rọ̀, wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀nìrìṣà nígbà táwọn lé last. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀nìrìṣà lórí ìgbésẹ̀ tí wọ́n gbé, lórí gbogbo ìlàkàkà wọn tí wọ́n ń gbé lórí pé kí wọ́n lè lift orúkọ àwọn kúrò lórí ban náà. Wọ́n rí náà rí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà ṣe mọ oyè tí wọ́n gbé kalẹ̀ lówó láti fi ran ìrìn àjò Yorùbá nation nǹkankan, láti fi ran ìrìn àjò ìran Yorùbá lọ́wọ́. Àwọn kó wà kàn jòkó sí kọ́nà ilé wọn, wọ́n sọ pé kìnìkan ọkàn àwọn ohun ọ̀rọ̀ kan jáde. Bàbá yìí ṣaláriwo, bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá yìí ṣaláriwo. Ẹ wo development tó lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kò sí ilẹ̀ Yorùbá tẹ́ ní bá orí pa bàbá Ọ̀nìrìṣà Adéyẹyè Ẹnìtàn, kò síbi tẹ́ ní bá orí pa wọn bẹ́ẹ̀. Ẹ wo bí wọ́n ṣe ń kọ́ gbogbo mọ́ káàkiri, wọ́n kọ́ sinimá, wọ́n kọ́ school, kó lè jẹ́ benefit fún gbogbo ọmọ aládé pátápátá. Ẹ sọ ọba tó ti ní láti ìgbà tí àwọn ọba ti ń jẹ nílẹ̀ Yorùbá yìí o, ẹ sọ ọba náà nílẹ̀ Yorùbá yìí tó ti ní success rate tí bàbá wa Ọ̀nìrìṣà tí wọ́n ti ní lọ́wọ́lọ́wọ́ táwa yìí, yàtọ̀ sí àwọn bàbá wa tí wọ́n ti lọ, tó jẹ́ wípé wọ́n jà kí ìran Yorùbá ó lè mọ̀ jẹ́ ìran Yorùbá lónìí. Láti ìgbà tí ìran Yorùbá ti ń jẹ́ ìran Yorùbá, ẹ wo set bàbá wa kábíyèsí Ọ̀jájá, ẹ mú orí pa pé òkè o nǹkan báyìí, bóyá kinní kan mọ orúkọ ọba báyìí ló ṣe nǹkan báyìí, ọba báyìí ló ṣe nǹkan báyìí, ọba báyìí ló ṣe nǹkan báyìí, ẹ mú jáde kárí. Lẹ́yìn Ọ̀nìrìṣà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe káàkiri, ṣé Ọ̀nìrìṣà nìkan lọ́ba tó lówó ni? Àìmọye àwọn ọba tó yẹ pé wọ́n ní owó, tẹ́ gbogbo tó Ọ̀nìrìṣà ṣe àwọn náà lè ṣe gan, náà lè ṣe times 2, tán ní owó ẹ̀. Kí ló táwọn ò ṣe? Ṣé bí fàájì ní ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n ṣe? Ṣé bí fàájì lọ́pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba fowó tí wọ́n ṣe? Ọ̀nìrìṣà nìkan ni wọ́n ń ronú development, pé báwo nìran Yorùbá ó ṣe máa tẹ̀síwájú. Àwọn kan àjókòó bí kan wọ́n nìyẹn ṣe kìnìkan. Kò sí bí wọ́n ṣe tọ́nìrìṣà onímọ̀ tí wọ́n ò ní pè wọ́n sí. Kìí ṣe wọ́n kàn pè wọ́n sí wọn lásán. He is the decision maker. Ibi táwa ń lọ ni pé, tí mò ń lọ gangan nínú ọ̀rọ̀ yìí ni pé unity tó wà láàrin bàbá wa Ọọ̀ni Ifẹ̀, bàbá wa Olúbàdàn àti gbogbo àwọn ọba tó kù, unity yẹn ló yield tí ó ṣẹlẹ̀ tẹ́ rí pẹ̀lú ẹni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho, bàbá wa Ọ̀nìrìṣà, bàbá wa Olúbàdàn, bàbá wa Olúgbọ́n àtàwọn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ tí wọ́n ṣe lè rí yẹn. Aláàfin Ọ̀yọ́ ìgbà tí wọ́n débẹ̀, tí bàbá Aláàfin Ọ̀yọ́ bá fi gbà yìí lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá, ó ní pé bí wọ́n ṣe débẹ̀, first visit wọn tó yẹ tán lọ ṣe sí ààrẹ nígbà tí wọ́n dé orí àpèrè, ìyẹn bàbá Ẹlẹ́wọ̀ Ẹ̀tù, nígbà tí wọ́n dórí àpèrè, first visitation tí wọ́n ṣe sí ààrẹ l'Àbújá, àwọn náà wọ́n sàti lọ sọ́dọ̀ ààrẹ l'Àbújá, àbí ìjọ tán lọ gà àwọn àtìyàwó wọn náà jọ lọ, àwọn àtolórí náà jọ lọ. Ìgbà tán sì débẹ̀ wọ́n ṣe mítì pẹ̀lú ààrẹ. Kí ló dé tí wọn ò push ọ̀rọ̀ olóyè Sunday Igboho sọ́dọ̀ ààrẹ nígbà tí wọ́n lọ jọ náà? Kí ló dé tí ọwọ́ adé tí wọn ò push pé ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀? Kí ló tí wọn ò push ẹ̀ kí wọ́n ṣe mítì yẹn pàdé yẹn pẹ̀lú ààrẹ nígbà tí wọ́n lọ níjọ́ náà?
ṣé bí first visitation ti bàbá Olúbàdàn ni wọ́n lọ ṣe ní pẹ̀lú ààrẹ yìí tó yìí di success yìí tí wọ́n pè Ọọ̀ni iṣẹ́ tí Ọọ̀ni ṣe bàbá Olúgbọ́n gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ṣe bọ́ọ̀ ló yìí di success nígbà tí bàbá Olúbàdàn náà lọ kò sí tẹ́lẹ̀ fi unity wé ibi tí ò bá ti sí ìrẹ́pọ̀ àlàáfíà ò kì í sí bẹ́ẹ̀. àwọn bàbá wa wọ́n ní àìrìnpọ̀ ejò àìkọ́wọ̀ọ́rìn ejò ó ní í ṣekú pa wọ́n tí wọ́n bá jọ kọ́wọ̀ọ́rìn tí wọ́n jọ rìn ẹni tí ò kojú wọn múra tọ́ni ìrìṣà dúró gẹ́gẹ́ bí olórí aládé gbogbo tí wọ́n dúró bàbá Olúbàdàn tí wọ́n dúró Olúgbọ́n tí wọ́n dúró ọba Èkó tí wọ́n dúró Ọ̀wọ̀ Òbòkun tí wọ́n dúró tí gbogbo ọba pátápátá lẹ̀ Yorùbá tí wọ́n dúró tálàáfin tí gbogbo wọn jọ dúró as one. ẹ sọ fún mi ẹ tó fẹ́ ráyè break ìran Yorùbá ẹ sọ fún mi ẹ tó fẹ́ ráyè wọ àárín ìran ọmọ aládé àmọ́ kàkà ká ṣe olóṣooṣù ká dúró digbí lọ́kàn ṣoṣo èmi ju ẹwà ojú mi lẹ́yìn Ọ̀yọ́ ń jà seniority ni ẹ̀wọ̀n àwọn ẹni tẹ́ blame wọn Ọọ̀ni lọ́kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ Ọọ̀ni ṣe kí lọ́ọ̀ni ṣe ibo lọ́ọ̀ni sí bàbá wa ṣé wọ́n ti ráàyè tí ni ṣé bàbá wọn ò ní fẹ́ tẹ̀ ráàyè tẹ́nibọ̀dì ni ṣé ráàyè tí ni wọ́n ráàyè ọ̀rọ̀ ni lẹ́yìn káwọn face development táwọn face ẹ̀yin náà lẹ́jà ìjákò ìjọ èmi jù mí ìwọ òjò kìnnìkan olóyè sẹ́ni Sunday Igboho ó bú mi lọ́yìn àfihàn Ọọ̀ni kìnnìkan gbà tó lọ àfihàn èmi ní Sunday Igboho ń bú pé ládé Aláàfin ò ládé èmi ni wọ́n ń bú Aláàfin ni wọ́n ń bú kìnnìkan ni wọ́n ń bú ibo ni development ti fẹ́ wá ń bì yẹn ẹ má jà ṣe àbòsí tá a bá fìmọ̀ ṣọ̀kan tá a fọwọ́sowọ́pọ̀ oníran Yorùbá fi lè nílọ síwájú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kábíyèsí Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá àfìdíọ̀tẹ̀ jẹlẹ̀ Ọlọ́fin Àdìmúlà òun ló lórí gbogbo ọmọ Yorùbá ládéládé ọba lọ́balọ́ba níjòyè ọmọ ìlú gbogbo wa pátá Ọọ̀ni Ifẹ̀ ló lórí aládé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò ṣe báwọn contest respect yẹn wà ń bẹ àfẹni tí ó bá sọ ìtàn rẹ̀ tí ò ní sọ̀kan Ilé Ifẹ̀ ló kù ìwọ tó bá ti mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ́ tó sì sọ ìtàn rẹ̀ kan Ilé Ifẹ̀ táwọn bàbá rẹ̀ ò sọ tán wọn kan Ilé Ifẹ̀ a lè gbà pé o ò sí lára ọmọ Yorùbá tó o ò sí lára pé Ọọ̀ni jó lórí fún ẹ bọ̀ níwọ̀nba ìgbà tó o bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu yìí tó o jọmọ Yorùbá tí àwọn bàbá rẹ̀ sọ̀tàn wọn kan Ifẹ̀ kò sí tó fẹ́ ṣe sí torí gbogbo tó ń sọ àwọn gbọ́ propaganda àwọn kan wọ́n sọ ní ìsìnkálà ní mo kàrẹ́ ni wọ́n ní wọ́n sọ mí ti lẹ́tà fún Speaker House Ẹgbẹ́dùn l'Ọ̀ṣun State pé Traditional Council Ọ̀ṣun State ni wọ́n mọ̀ rotate chairman mo dí àwọn kan wọ́n dán wò bóńdà ṣe fẹ́ ṣe ta ló fẹ́ ṣe ẹ̀rù pọ̀ṣun jọ Ọ̀yọ́ ni Ọ̀ṣun èṣì Ọ̀yọ́ àwọn ò ní pọ́blẹ́mù lọ́yọ̀ọ́ ẹ mọ̀ dá wàhálà tí tẹ̀ ń bá ẹra yín fà lọ́yọ̀ọ́ pé ẹ̀yin lolórí tẹ̀ ń jàjà rẹ̀ káàkiri lọ́yọ̀ọ́ ẹ mọ̀ gbé wá sọ̀ṣun. ta ló fẹ́ bá bàbá wa Ọọ̀ni Ifẹ̀ dún ipò chairman lọ́ṣun gbà tí mo wo post ẹ̀rọ ni wọ́n rẹ̀ ni wọ́n ẹni ẹ wá kọ́ bẹ̀ ó ní 4 other obas tó wá kọ́ bẹ̀ ẹni ẹ kọ́ bẹ̀ ó ní àwọn ọba mẹ́rin míì ni wọ́n fẹ́ mọ bá bàbá wa Ọọ̀ni Ifẹ̀ wọ́n fẹ́ bá wọn rotate chairman Traditional Council gbà tí ó mọ̀ ká ó ka Ọ̀wọ̀ Òbòkun ó ka Táọjà Òṣogbo ó ka ọ̀rẹ́ gíná ti korúkọ wọn Ìlá Ọ̀ràngún bàbá wa kábíyèsí Ìlá Ọ̀ràngún ó ka Olúwo mo wá rí ẹ̀rí bọ́ọ̀nà sẹ́ Olúwo kọ́ Olú ẹran ni ọdún wo làtàjà dé tí Àtàjà Òṣogbo tí a fi rò pé ó ní ráìtì láti máa bá kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ dún ipò torí kò Òṣogbo jẹ́ kápítà ó jẹ́ sẹ́ńtà wá fún kápítà ìlú tí mo ti wá Ìdó Ọ̀ṣun kìí ṣẹgbẹ́ Òṣogbo
ń sọ àwọn ọba tó ládé tó jẹ́ ancient crown ní Ọ̀ṣun state tó jẹ́ ìpìlẹ̀ tí èsì adé bọ́rọ̀ tí èsì adé tí wọ́n sọ wípé wọ́n transport wọ́n elevate. ìlú Ọ̀ṣun ò sí nínú ìlú tẹ́mọ̀ tá rò pé ìlú kékeré pé ìlú kan pé kinní kan. a ní problem lọ́ṣun tiwa, àwọn lọ́ṣun a ní problem. So ẹ má instigate ntí o kò tí ẹ ta ló fẹ́ bàbá wa kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ dùn ìtì ẹ̀mí tàn ìmọ̀ba náà. àwọn ọba tó lè sọ wípé orírun làwọn ìyẹn Ìlá Ọ̀ràngún Ọwọ́ Òbòkun gbogbo wọn pátápátá ni wọ́n fún kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ lọ́wọ́ ni wọ́n fún wọn ní respect wọn. àwọn Ìlá Ọ̀ràngún Òkèlá Ìlá Ọ̀ràngún gbogbo wọn lọ sáàfin bàbá wa kábíyèsí Ọ̀nìrìṣà wọ́n lọ pọ́n bàbá lé, bàbá náà pọ́n wọn lé. So ibo lẹ́yìn tí wọ́n ẹ̀rọ pé bóyá àwọn ọba ti wá ní Ọ̀ṣun state ẹ̀rọ pé àwọn wà bẹ wọ́n dàbí oníbìrìtì kò tán tí wọ́n máa sọ tán bìrìtì kò kàn ìta pé kinní kan ló sì gbá kan kò bá wà sásùn. So ẹ má wulẹ̀ mọ́ dára yín nú dùn, ẹ má fúnra yín ní òpù tí ò sí ń bẹ̀. Ọọ̀nìrìṣà ìṣẹ́gbẹ́ ọba kọ́ba nílẹ̀ Yorùbá. Bàbá wa Adéyẹyè nìtàn ipò tí wọ́n jókòó sí, àpèrè tán jókòó sí, àpèrè the whole irúnmọlẹ̀, gbogbo àwọn irúnmọlẹ̀ 401 irúnmọlẹ̀ 401 irúnmọlẹ̀ tí wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ tí ń jẹ́ adé nílẹ̀ Yorùbá. Orí àpèrè yẹn ó ní bàbá wa Ọọ̀ni jókòó sí. Gbogbo tó wá sì ti jókòó sórí àpèrè yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ òun ló lórí gbogbo ọmọ Yorùbá káfàtà. Bàbá ò bẹ́ẹ̀ nìkan kan jà, abiyamọ ni bàbá, wọn ò bẹ́ẹ̀ nìkan kan jà. Gbogbo bàbá sílẹ̀kùn wọn lẹ́bàá fún gbogbo ọmọ Yorùbá ni wọ́n mọ̀ pé ọmọ wọn ni gbogbo wa jẹ́. So ẹ mọ̀ instigate ní tí ò sí níbì kan, ẹ lọ́ mọ bára yín fà lọ́yọ̀, ẹ lọ́ mọ yanjú ti ilé yín tí wọ́n lọ́yọ̀. Aláàfin Ọ̀yọ́ ni wọ́n sọ ń gbé Mákindé gọ́vnà Ọ̀yọ́ òun láti ń gbọ́ pé wọ́n fẹ́ fún bàbá alága ọjà ní Ọ̀yọ́ wọ́n fẹ́ dé wọn ládé alága ọjà ọ̀fàgọ́ ọjà. àwọn tẹ́nà àwọn láńlọ́ọ̀dù Ọ̀yọ́ tán wà ní ìsìn nígbà tí bàbá bá gba adé tí wọ́n gba adé tí wọ́n dé wọn ládé àwọn àwò bẹ́ẹ̀ sí fẹ́ ṣe sẹ́ni ẹ̀fẹ́ gbọ́ pé ká ṣe ra wa lọ́kàn ká ṣe ra wa lóṣùṣù ọ̀wọ̀ kẹyé jàjà àgbà kẹyé jàjà èmi lẹ̀gbọ́n èmi ni kinní kan èmi ni gbá èmi làwọn kinní kan kẹyé ìjà ẹni rọ yóò tó yín tì ẹ̀yin tẹ́ ń ti ọwọ́ adé ẹ̀tú ọmọ tì í ṣẹgbọ́ ẹ máa tì wọ́n gbọ̀ngbọ̀n. àmọ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí wọ́n bá ń tì mí èní tira mi bàbá ń tàn mí èní tara mi. ẹ̀yin sáà máa ti bí Aláàfin Ọ̀yọ́ báwọn ẹ máa tì wọ́n bẹ́ẹ̀ sẹ́ ń tì wọ́n Ọlọ́run ní jẹ́ kẹ́ tì wọ́n wọnú kòtò. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin ìka yìí ẹ̀yin Ọ̀yọ́ yìí àti Ọ̀yọ́ tó wà nílé ni àti tó wà lókè òkun tẹ́pẹ́rẹ́ ayé nígbè kìnnìkan ẹ̀yin lẹ́ ń ti ọba yín lẹ́ ń tì wọ́n sí gbogbo insult tí wọ́n ń rí káàkiri. ẹ̀yin wo social media in the past few days ààfin Aláàfin ó wá di ẹni tí kálukú wá ń yẹ̀yẹ́ lọ́tún lọ́sì táwọn adé ẹni tí kálukú wá ń fẹ́ nù ó mà ṣe o. ìyẹn nígbéraga kó níyì ìyẹn nígbéraga kó níyì bí ẹ bá fi gbéraga lọ ayé ẹ̀tẹ́ ní ọba ń bẹ̀. ẹ lọ wo ẹ̀wù jẹ́jẹ́ ẹ̀wù rẹ̀lẹ̀. ẹ̀yin mùsùlùmí tẹ́ ń pariwo kìnnìkan ṣé bí ẹni Muhammad yìí sọ̀rọ̀ náà nípa gbéraga àbí Muhammad yìí ò sọ̀rọ̀ nípa gbéraga. ṣé bá dìísì Muhammad kan lóní mọ́ńkọ́lá ànáfàlẹ́ ìsàwùwà àbọ̀rọ̀ àwọn lárúbáwá yín náà kọ́ ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé yìí náà lẹ́yìn ní kìnnìkan bí tẹ́ bá ti fẹ́ ṣàbòsí láti mọ rí yín. ṣé wọ́n lọ ní mọ́ńkọ́lá ànáfàlẹ́ ìsàwùwà tó bá ní èmi ni kò ní jò mọ́
ẹni bá gbójú gbé àtọ́ ní èmi ni kò ní jóun mọ́. kí ló dé tí ọba yín Aláàfin Ọ̀yọ́ sọ pé èmi ni ẹni tó bá ti ṣe èmi ni kò lè jó ilẹ̀ ní ó ti bára rẹ̀. ẹ bá rẹra rẹ̀ ńlẹ̀ òun la yóò gbé sókè, ẹ bá gbéra rẹ̀ sókè ayé ò jẹun alẹ̀ ni. ẹja ṣera wa ní kíni, ẹja ṣera wa lọ́kàn.